Ẹ kú ìrọ̀lẹ́ o. Àkójọpọ̀ ìròyìn wa tòní ló ń dé sí etí ìgbọ́ yín láti yẹ̀wò ìgbóhùnsáfẹ́fẹ́ SIP ìkànnì kọkàndínníàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n. Ìlú Òkè-ò la fi ìdí kalẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ló níròyìn yín. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Gómìnà Adémọ́lá Adélékè di ọmọ oyè ẹgbẹ́ òṣèlú Accord. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé buwọ́ lu bílíọ̀nù $20 náírà láti ṣe àtúnṣe ojú òpópónà Ṣakí sí ìlú Ọ̀gbọ̀rọ̀, Ọ̀gbọ̀rọ̀ sí Ìgbòho, Àríyọ̀ sí Ọ̀dẹ́yàlé. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dúró lórí kí wọ́n kó àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn ènìyàn pàtàkì ní orílẹ̀-èdè yìí. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó ti di olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Accord. Ètò ìdìbò gómìnà ni yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 8 oṣù kẹjọ ọdún 2026. Òní ni Adémọ́lá Adélékè di ọmọ oyè tí àwọn ẹgbẹ́ òṣèlú Accord tí yóò tì síwájú fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú náà. Adémọ́lá Adélékè ni olùdíje kan ṣoṣo tó perégedé fi gbọ̀ọ̀rọ̀ jẹ́ka níbi ètò ìdìbò kòmẹ́sì ọyọ ẹgbẹ́ òṣèlú náà tó wáyé lónìí yìí ní ìlú Òṣogbo, èyí tí àwọn aṣojú ní ìjọba ìbílẹ̀ 30 tó so ìpínlẹ̀ náà papọ̀. Àpapọ̀ ìbò tó ní 145 nínú àwọn aṣojú tó dìbò tí iye wọn jẹ́ 150. Abdulaziz Salaudeen tó jẹ́ akọ̀wé àwọn ọmọ ìgbìmọ̀ tó ń rí sí ètò ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú Accord ló kéde àbájáde ìsìn ìbò náà. Gẹ́gẹ́ bó ṣe wí, ìbò 5 ni kò dára. Adémọ́lá Adélékè ló ti ṣáájú kéde wípé òun ti kẹ́rù òun lọ sí inú ẹgbẹ́ òṣèlú Accord lójú náà láti lo sáà kejì lórí ipò gómìnà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti buwọ́ lu ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà fún àtúnṣe ojú òpópónà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bílíọ̀nù 66.5 ni gómìnà ṣẹ̀ṣẹ̀ buwọ́ lù báyìí. Nínú ọ̀rọ̀ gómìnà, ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn yóò ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nínú ọ̀rọ̀ gómìnà, ó ṣàlàyé wípé oṣù 17 ni àwọn ní lórí ipò gómìnà lórí sáà kejì kó tó kẹnubọ̀pọ̀, tí àwọn sì gbọ́dọ̀ jẹ́ kí ohun gbogbo kó lọ bó ṣe yẹ kó lọ, pàápàá jùlọ àwọn iṣẹ́ àkànṣe ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ kó kẹsẹ̀ járe. Kọmíṣánná fún ìròyìn Ọmọọba Dọ̀tun Oyèládé ló kéde ọ̀rọ̀ náà síta pẹ̀lú àlàyé wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ìfarajìn kí ìdàgbàsókè bá ìpínlẹ̀ yìí. Ojú òpópónà tí yóò mi owó jù níbi àtúnṣe òun ni ojú òpópónà Ṣakí sí Ọ̀gbọ̀rọ̀, Ọ̀gbọ̀rọ̀ sí Ìgbòho. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní owó tí àwọn náà yóò ná lé orí ọ̀nà náà ló tó bílíọ̀nù $18.14 náírà, èyí tí ìjọba tí yóò sì jẹ́ kí ohun gbogbo kó lọ bó ṣe yẹ kó lọ. Nínú ọ̀rọ̀ èyí tí ọmọọba Dọ̀tun Oyèládé tó jẹ́ kó di mímọ̀, wọ́n ṣàlàyé pé àtúnṣe ojú ọ̀nà náà òun ni yóò jẹ́ kí iṣẹ́ àgbẹ̀ ní agbègbè Òkè Ògùn kó túbọ̀ rọrùn ṣe sí. Bẹ́ẹ̀ gbogbo àwọn ènìyàn tó fẹ́ wá sí agbègbè Òkè Ògùn yóò rọrùn fún wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ̀síwáyé pé ó ti tó tírílíọ̀nù kan náírà tí àwọn ti ná lórí àtúnṣe ojú ọ̀nà láti ìgbà tí gómìnà Mákindé ti dé orí àpèrè gómìnà láti ọdún 2019. Gbogbo ẹ̀ láti jẹ́ kí ìdàgbàsókè bá tìbútòrò ìpínlẹ̀ yìí. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dúró lórí àṣẹ wípé kí wọ́n kó àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn ènìyàn pàtàkì ní orílẹ̀-èdè yìí. Ààrẹ sọ̀rọ̀ yìí bó ṣe kù díẹ̀ kí ìpàdé àwọn ọmọ ìgbìmọ̀ ilé aṣòfin kó bẹ̀rẹ̀ ní ìlú Àbújá. Ààrẹ pa á láṣẹ fún olùdámọ̀ràn fún ìjọba àpapọ̀ lórí ètò ààbò Nuhu Ribadu àti àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́
láti fi àwọn ìlànà àátẹ̀lé kalẹ̀ kí ọ̀rọ̀ náà kó sì di mímúlò. Ààrẹ tún pa á láṣẹ fún igbákejì rẹ̀ ìyẹn Kashim Shettima láti ṣe àmúlò àwọn iléeṣẹ́ tó ń rí sí ètò ìṣúná lójúnà láti pèsè ilẹ̀ láti fún àwọn ẹlẹ́rìn ọ̀sìn láǹfààní láti ṣe ohun ọ̀sìn wọn kí ìjà àti gbódòǹró sọ àwọn adaranjẹ àti àwọn àgbẹ̀ kó lè lọ sópin ìgbàgbọ́ yìí kí àṣẹ náà kó sì di lílò. Àkójọpọ̀ ìròyìn wa tòní ló ń dé sí etí ìgbọ́yín láti yẹ̀wò ìgbóhùnsáfẹ́fẹ́ sí ìkànnì kọkàndínláàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n ìlú Òkè-Ò la fi ìdí kalẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò. Lẹ́yìn ìdánudúró díẹ̀ ráńpẹ́ ìròyìn náà yóò tẹ̀síwájú. Ẹ káàbọ̀ padà. Gbajúgbajà eléré orí ìtàgé tó tún jẹ́ oníṣòwò Lizzy Anjorin ni ó ti kàwé gboyè lórí ìdókòwò ojú òpó ayélujára ni ó fi ọ̀rọ̀ náà sí tí àwọn ènìyàn sì ń kí i kú oríire. Bí àwọn ènìyàn yóò ṣe máa pe Anjorin ní Dr. Chief Mrs. Ọlọ́lá jùlọ Elizabeth Anjorin Lawan. Anjorin wá fi ọ̀rọ̀ àmọ̀ràn síta wípé kí àwọn ènìyàn kí wọ́n ní àfojúsùn kí wọ́n sì tẹpá mọ́ṣẹ́ láti jẹ́ kí àfojúsùn wọn kó wá sí ìmúṣẹ. Ìròyìn ilẹ̀ òkèèrè. Àgbáríjọpọ̀ àwọn ọmọ agbẹjọ́rò orílẹ̀-èdè Mexico ni ó ti fẹ́ dá àwọn ọmọ orílẹ̀-èdè China àti orílẹ̀-èdè Asia mìíràn lọ́wọ́ kọ́. Gbogbo àwọn tí wọn ò ní àṣẹ láti ta ọjà ní orílẹ̀-èdè Mexico ni wọn yóò lé padà kúrò ní Beijing. Ìgbésẹ̀ náà ni ààrẹ orílẹ̀-èdè náà ó ṣe agbátẹrù rẹ̀, ààrẹ Charles Sheinbaum, tí wọ́n sì ń retí kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè náà kí wọ́n buwọ́lù. Tí ìgbésẹ̀ náà bá di bíbuwọ́lù yóò jẹ́ kí owó tí wọ́n ń san lórí ọjà kó túbọ̀ lọ sókè sí i. Lórí àwọn ọjà ìdá 50 sí ìdá 20 sí 45 ni wọ́n ń san lórí ọjà tẹ́lẹ̀. Àwọn orílẹ̀-èdè tí ọ̀rọ̀ náà yóò kàn ní China, South Korea, India, Indonesia, Russia, Thailand àti Turkey. Ìròyìn eré ìdárayá. Àwọn aláṣẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé akọ́nimọ̀ọ́gbá Super Eagles Zil Charles wọn yóò san àwọn owó tí wọ́n jẹ́ pẹ̀lú bí wọ́n ṣe múra fún ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tí yóò wáyé ní Morocco. Owó oṣù 3 ni wọ́n jẹ akọ́nimọ̀ọ́gbá náà àti àwọn owó àjẹmọ́nú mìíràn. Ìrètí sì wà wípé owó náà ni yóò di sísan láàrin ọjọ́ 21 oṣù kejìlá sí ọjọ́ 18 oṣù kejìlá oṣù kínní ọdún 2026. Charles sì wà lára àwọn tí wọ́n yàn láàrin òní sí ọ̀la Ọjọ́bọ̀. Kí n tó máa lọ, ó tọ́ yẹ kẹ́ ẹ gbọ́ kókó inú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. A fi tó yín létí wípé gómìnà Adémọ́lá Adélékè ó di ọmọ oyè ẹgbẹ́ òṣèlú Accord. Bẹ́ẹ̀ ni a jẹ́ kó di mímọ̀ fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé buwọ́lù bílíọ̀nù 18 náírà láti ṣe àtúnṣe ojú òpópónà Ṣakí sí Ọ̀gbọ̀rọ̀ sí Ìgbòho, Àríyọ̀ sí Ọ̀dẹ́yàlé. Lákòótán, ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó dúró lórí kí wọ́n kó àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn ènìyàn pàtàkì ní orílẹ̀-èdè yìí. Èyí lópin àkójọpọ̀ ìròyìn wa tòní tó ti dé sí etí ìgbọ́yín láti yẹ̀wò ìgbóhùnsáfẹ́fẹ́ sí ìkànnì kọkàndínláàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n ìlú Òkè-Ò la fi ìdí kalẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò. Fún àlàyé sí ẹ lè wá lójú òpó ayélujára ẹ tẹ SIP 89.1 FM. A sì wà lórí Facebook ẹ tẹ SIP FM Òkè-Ò. Bẹ́ẹ̀ ni lórí Radio Garden SIP 89.1 FM. Gloria Ògúnbọ̀dé ló sa ìròyìn náà jọ lédè Gẹ̀ẹ́sì. Olúṣọjí Ajíbádé ló tọ́jú tọ́mú fún ìròyìn ọ̀hún.
Abẹ́rẹ́kéré Adégbìtẹ́ ló ti ń ròyìn. Ẹ kú ìkàlẹ̀ o, a sì kú ọjọ́rọ̀ tòní. Ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa.